mà ṣe o bó tilẹ̀ jẹ́ pé ààrẹ Ahmed Tinubu ti ṣíjú àánú wo Maryam Sanda tó pọ̀pọ̀ ẹ̀ lọ́dún 2020 tí ilé ẹjọ́ sì ní kí wọ́n lọ pa òun náà. Ní báyìí o ọ̀rọ̀ ti yí bírí o. Ilé ẹjọ́ tó ga jùlọ Supreme Court ti sọ pé ìtúsílẹ̀ kan báyìí ò yẹ Maryam o, dandan ni wọ́n gbọ́dọ̀ pa á ni. Lónìí gan ni ilé ẹjọ́ tó ga jùlọ ní Nàìjíríà ìyẹn Supreme Court fagilé ìdáríjì tí ààrẹ Bọ́lá Ahmed fún Maryam Sanda, ìyẹn arábìnrin tó fi ìbínú pa ọkọ ẹ̀ dànù lọ́dún 2020. Tí ò bá gbàgbé, ní kété tí ọ̀rọ̀ ọ̀hún ti ṣẹlẹ̀ náà ló ti fojú balẹ̀ ẹjọ́. Bẹ́ẹ̀ ni ilé ẹjọ́ gíga tó wà nílùú Àbújá sì dá Maryam lẹ́bi ìṣekúpani tó sì ní kí wọ́n yẹgi fún ìyẹn nígbà náà lọ́hùn. Ṣùgbọ́n láìpẹ́ yìí níṣe ni orúkọ obìnrin yìí wọ ìwé àwọn tí ààrẹ Tinubu ṣíjú àánú wò tí wọ́n sì bá sọ ẹ̀wọ̀n rẹ̀ di ọdún 12 péré dípò bí wọ́n ṣe ní kí wọ́n lọ yẹgi fún. Ǹjẹ́ kí ni ọ̀rọ̀ ọ̀hún dé orí ayélujára sí? Níṣe ni gbogbo íńtánẹ́ẹ̀tì ń dàrú gùdù tí awuyewuye oríṣiríṣi bẹ̀rẹ̀ sí ní jáde. Níṣe làwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ sí ìjọba yìí látàrí ewé oríjì tó lóun ká fún àwọn èèyàn kan. Lára àwọn tí àwọn èèyàn koro ojú sí ni Maryam yìí wà. Àgbálọgbábọ̀ ọ̀rọ̀ ọ̀hún ni ìjọba àpapọ̀ ṣíjú àánú wò tí wọ́n sì bá dín ọjọ́ ẹ̀wọ̀n rẹ̀ pẹ̀lú bó ti ṣe lo ọdún 6 àti oṣù péréte lẹ́wọ̀n bí ọdún 6 péré ló kù fún láti lò. Ṣùgbọ́n lónìí náà ni ilé ẹjọ́ gíga jùlọ da ẹjọ́ ọ̀hún nù. Ọ̀gbẹ́ni Mọ̀rẹ́ Adúmẹ́yìn sọ nínú ìdájọ́ rẹ̀ pé gbogbo ẹ̀rí tó wà níwájú ilé ẹjọ́ ló fi ìdí rẹ̀ múlẹ̀ wípé lóòótọ́ ni Maryam ṣekú pọkọ ẹ̀ nítorí obìnrin yìí pàpà ti gba ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn lọ lórí ìdájọ́ ọ̀hún tí ilé ẹjọ́ kò sì tí ì gbé ètò ìdájọ́ kan kalẹ̀. Ṣá o lónìí náà ni ilé ẹjọ́ yìí pinnu ìjọba Tinubu dànù lórí ewé oríjì tí wọ́n já fún Maryam Sanda. Bẹ́ẹ̀ ló sọ pé ìdájọ́ tí wọ́n ní kó lọ yẹgi fún yẹn gan-an lòun fọwọ́ sí torí ẹni tó bá ti pààyàn dandan wọ́n gbọ́dọ̀ pa òun náà ni.